A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ wọ̀ láti ilé. A kí yín kú ọjọ́ méjì jọ mẹ́ta. Bàbá tẹ́ ń wò lójú ẹ̀yin. Ojú ni wọ́n mú ìsáìmọ̀ fún lóko. Dr. Kini nìyẹn. Chinese J doctor. Àwọn olólùfẹ́ ta Ọlọ́run látàyè wà. Adúgbò lọ́wọ́ yín sà. Ó ní nǹkan kan tèmi àti wọn sọ. Tí wọ́n á rò pé ó yẹ káwọn ará ilé ó jàǹfààní ẹ̀. Lórí pé ọ̀pọ̀lọpọ̀ táwo àwọn tó ń ṣe eré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ wọn kú pípípípípípí ní ìsìn. Mo wá tó pé mo wá pé àwọn dókítà gẹ́gẹ́ bí àwọn ṣe káàkiri àgbáyé tí wọ́n sì ní mọ̀ nípa ọ̀nà táwọn wà tí kí mi ṣe dókítà tèmi. Nǹkan báyìí àwọn ẹgbẹ́ ní tí a sọ pé ó ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀ ń pa wọ́n yìí tẹ́lẹ̀ ń pa àwọn tíátà yìí kì í ṣe nǹkan tó le. Àwọn kan yẹ pé èsùké ni tẹ̀gbọ́n tí àwọn èèyàn òsùké ló pa ìlú àwọn pé aláyà àtijọ́ kódà tẹ́ ìdáyé ìsìn bọ́mọ ike bá ń ṣèṣùké gan wọ́n ní jáwó ìwú kẹlẹ́ lórí dáadáa ìwá ṣèṣùké wọ́n ní lọ mú mi láwọn pé ẹ̀yin tẹ́ tún nímọ̀ jọ wá lọ káwá bá yín kí ni ẹ mọ̀ nípa pé kí ni a tiẹ̀ mọ̀ fèsùké gan èsùké tá a wá ń sọ yìí kí ló lè bí ọmọ fi ní kí wọ́n bá yín lọ́fíìsì yín lónìí. Ṣẹ́rí bàbá mo kí gbogbo ilé lọ́kùnrin lóbìnrin mo kí ọmọdé lágbà Dr. Odúwọlé Kẹ́ni lèmi jẹ́. Bẹ́ẹ̀ni Odú ni yín. Bẹ́ẹ̀ni táyé tí iṣẹ́ ìmọ̀ fọlọ́kọ ìbò tí ń gbọ́ Yorùbá yín bàbá. Ṣẹ́rí ìgbà tẹ́ pè mí tẹ́ ní ẹnìkan ní èó ń ṣèṣúkè kí ló wá ń gbèsúkè wá lóòótọ́ ni bàbá gbogbo ayé ti nígbàgbọ́ pé tẹ́súkè bá ṣèyàn lóòótọ́ èsúkè ń ṣàìsàn. Èsúkè dàbí ìgbà tí èèyàn bá ní high blood pressure ẹ̀jẹ̀ ríru ni ẹ̀jẹ̀ ríru iṣẹ́ àìsàn lọ́dọ̀ tèmi òun náà máa ń pè ní state of well-being tó bá ronú jù ó máa lọ sókè tálàáfíà bá tó ara á nọ́mà tó ò bá dára ẹ láàmú jù tó ò bá dẹ̀ jẹ́ àwọn nǹkan tó takò ilé ayé ẹ̀ bí ata bí nǹkan míì kò ní dà ẹ́ láàmú bí èsúkè náà ṣe rí rẹ̀ ọmọ kékeré a máa ṣèṣúkè wọ́n á jẹ́ òwúlé lórí bẹ́ẹ̀ sọ lóòótọ́ kò sí rọ́ńbẹ̀ tágbàlagbà bá ṣèṣúkè wọ́n á bu omi fún kódà pure water tó máa fún báyìí èsúkè adé wálẹ̀ àmọ́ bàbá òde òní ó ti yàtọ̀ ọ̀pọ̀ èèyàn ti wà tó ti ní diabetes ọjọ́ tó ti pẹ́ tí ò kọbi ara sí kódà ìtọ̀ ṣúgà ti jẹ́ kẹ́lòmíì ti ní ohun tó ń pè ní kidney disease. Ṣé pé látara àtọ̀ ṣúgà yẹn tó lè ní. Bàbá ṣe rí àwọn kan mi wà tó yẹ pé kódà ẹlòmíì ó ti ní high blood pressure ọjọ́ tó ti pẹ́ ẹ̀jẹ̀ ríru ṣe rí táwọn kìnìún ìbá ti pẹ́ ní ara tó bá ti pẹ́ lára ẹlòmíì even ẹlòmíì wà tó yẹ pé kódà typhoid ọjọ́ tó ti pẹ́ ló ti ní tí ò treat ẹ̀ tó bá ti pẹ́ ẹlòmíì ò wá ń kọbi ara sí tó bá ti wá ń di bíi pé tó ti ní ohun tó ń pè ní edema elephantiasis ẹsẹ̀ ẹlòmíì àti bẹ̀rẹ̀ sí ń wú àwọn àpẹẹrẹ pọ̀ lóríṣiríṣi tó máa ń ṣe ẹlòmíì àti bẹ̀rẹ̀ sí ń rẹ̀ ẹlòmíì òye á ti máa kọ ẹ máa ń gbọ́ story kan wọn lẹ́lòmíì kan wọnú oòrùn ó lọ location ó kàn dédé ṣubú ní oòrùn báyìí ó lọ kì í ṣe pé ó dédé lọ ó ti ń ní àwọn àpẹẹrẹ kan yálà láti ọgbẹ́ ẹnu yálà láti typhoid yálà láti heart disease yálà láti ìtọ̀ ṣúgà ó ti ń ní àwọn àpẹẹrẹ yálà láti ẹ̀jẹ̀ ríru tí ò tọ́jú wọn dáadáa irú ẹni bẹ́ẹ̀ tó bá sọ fún pé kó tètè lọ wá ó ní tí ó ń pè ní stem banana stem igi ọ̀gẹ̀dẹ̀ tá a bá gé e kíní kan wà stem báwo ni Yorùbá ṣe ń pè ó máa ń dàbí ìrèké báyìí tó máa ní kẹ́lòmíì lọ tá a bá gé igi ọ̀gẹ̀dẹ̀ àgbà yóò yọ ní àárín ẹ̀ á yọ ní àárín á rí ṣe tòmùtò báyìí kódà téèyàn bá gbé pamọ́ fúngbà díẹ̀ ó máa ń yọ omi kẹ́lòmíì bá mọ̀ kó tètè máa mú ẹlòmíì tó bá tún gbọ́n kíní yẹn tó bá tètè lọ kó máa mu omi ẹ̀ pẹ̀lú milk kódà gbogbo àìsàn tó gbé because àìsàn kan ló bí chronic hiccup náà ń pè ní èsúkè àwọn àìsàn tó bí kíní yẹn á ti bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ bó ẹlòmíì ò mọ̀ àìbìkítà lórí pé àwọn ti pè mí sí location kan ebi ẹ má jẹ́ tàn yín bàbá ẹlòmíì wà tó yẹ pé àwọn àárẹ̀ kan wà ní ara ẹ̀ bọ́ torí owó tà ń wá lórí pé àwọn ti pè mí sí Lọ́kọ́jà wọ́n pè mí sí kinní kan gbogbo location gbọ́dọ̀ débẹ̀ ẹwọ ẹni tó lòun lọ location ẹni tó wà diabetic tó bá débẹ̀ ó ti rẹ̀ ẹ́ wàá tún débẹ̀ ń sìn nínú oòrùn nínú gbogbo ẹ̀ kídìrín ló ń fàbọ̀ sí bàbá ẹ má jẹ́ tọ́ ẹlòmíì gan ti ní problem kidney tí ó mọ̀ látàyébáyé
ẹ wò ní ìnà púpọ̀ nìyẹn ẹ máa lọ sí hospital wọn láwọn èèyàn ní hepatitis àwọn máa wò pé lọ́jọ́ èèyàn ọmọ 27 28 ní hepatitis kí ló ń fà á infection nìkan kọ́ ló lè fa hepatitis kì í ṣe pé kí nǹkan wà contagious bí omi ìdọ̀tí àbí nǹkan àbí ló fa hepatitis no even sex àbí nǹkan míì nìkan kọ́ ló fa hepatitis. irú àìsàn kíndìnrín tẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. téèyàn bá fẹ́ ní àbí èèyàn ti ń ní kí làwọn téèyàn mọ̀ ṣàkíyèsí láti mójútó. ìbéèrè ńlá lè béèrè ọba. kẹ́hìn pé ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ láyé náà ní ìsinmi pé a mọ̀ rí pé nǹkan kan tí èsì wá tẹ́lẹ̀ ń sí wa tó yẹ ká lọ sọ́dọ̀ dókítà wọ́n sábà pé ìjájà àmọ́ ọ̀rọ̀ mọ̀ ká mọ̀ ọ̀rọ̀ mọ̀ ṣùgbọ́n kí làwọn tí èèyàn mọ̀ ṣàkíyèsí tí èèyàn pé àbí n tó fẹ́ jẹ́ ni àbí tó fẹ́ jẹ́ ni tí èèyàn fi mọ tí èèyàn ó ṣe. ìbéèrè ńlá lè béèrè ọba. àkọ́kọ́ mẹ́rẹ̀ ṣe rí ìtọ̀ tí Ọlọ́run fún wa ọkùnrin yàtọ̀ sóbìnrin obìnrin lè gba nǹkan oṣù kó fi mọ ìṣòro tó ní tó bá dúdú obìnrin a máa mọ̀ látara abẹ ṣóhun ò ní infection tó bá yọ obìnrin a máa gbàbẹ mọ̀ yálà bóyá òun ní tó ń pè ní fallopian tube blockage tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí í yọ clotting obìnrin a mọ̀ bóyá òun ní tó ń pè ní ovarian cyst àbí fibroid bẹ́ẹ̀ náà ni àtọ̀ ṣe jẹ́ fáwọn ọkùnrin tá àtọ̀ ẹ bá ti ń pupa jù àbí tó ti ń dúdú àbí tó ti ń rí darkish kó ti bẹ̀rẹ̀ sí ń fura sí rẹ̀ ó ti ń ní problem àìsàn kíndìnrín tí ẹsẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ń wú abnormally yẹn náà ń pè ní swelling tó àbí bóyá ọwọ́ ló dédé bẹ̀rẹ̀ sí ń wú kó bẹ̀rẹ̀ sí ń fura sí rẹ̀ àbí bí apá kan lára rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń wú yẹn náà ń pè ní swelling fura sí rẹ̀. ẹlòmíì adédé débì kan ó jẹun normal ó ń lo tonic òyì adédé bẹ̀rẹ̀ sí ń kọ lóòótọ́ wá ní òyì anemia ní shortage of blood kò sẹ́jẹ̀ lára ẹ̀ irọ́ o òyì òjijì òyì adédé kọ́ ẹlòmíì pàápàá ẹni tó ń rìn lóòrùn òòrùn adédé mú bá òyì adébẹ̀ sí ń kọ a ò gbà kí ló ṣe tó yìí fi ń kọ èyí tó yẹ kó jókòó síbi kan tó bá ti ẹ̀rí mi kókó mu no torí pé ibi tó ń lọ yẹn yìí wà lọ́kùnrin àwọn máa débẹ̀ ilé ayé yìí á tún wá débẹ̀ tán òyì wà nù dizziness ọ̀nà pè ní dizziness òyì ojú ó wà nù symptoms àìsàn kíndìnrín tó bá ti wá ń rí tọ̀ ẹ́ tó ti ń dúdú tó ti ń yọ àwọn kọ́lọ̀ tó mọ̀ torí títọ̀ ọkùnrin bá pupa tó ń yọ bí ẹ̀jẹ̀ àti gbogbo alámọ̀ pé lè yálà po ní gonorrhea tó bá ti ń yọ bí yellow yálà po ti ní syphilis tó bá ti ń yọ whitish tó ti ń tọ́jú àtọ̀sí náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àtọ̀sí eléyìí tún wá ju gonorrhea lọ stage by stage ìkan tún wá wà táwọn èèyàn fura sí chlamydia lòun òun á máa fà téèyàn kì í rọ́mọ bí. tọkùnrin bá ní. bẹ́ẹ̀ ọkùnrin wa máa ní obìnrin wa máa ní. kódà ilé ìwòsàn ò ní oògùn ẹ̀ àmọ́ ní nǹkan kan tó ń pè ní oflocet wọ́n á fún wọn kọ́kọ́ lò kó fi lọ àwọn baba ńlá baba wa náà ní egbògi sídìí ẹ̀ kódà epo ìpẹ́ta tiwa tó bá lọ ìyẹn táwọn olóyìnbó ń pè sekurujeta epo ìpẹ́ta tó bá lọ kọ́ńfọ̀sùn wẹ́rẹ́ sí bẹ́ẹ̀ ni tí ò bá ṣe tó ní àìsàn ọ̀sà tó bá mú apá. bàbá mi ló ní ìfẹ́ràn yín ni ẹ mọ̀ sọ àìsàn ẹ sì mọ̀ sọ ohun tí áàdì láwọ̀ tó yanjú ẹ̀. ṣe rí kódà torí pé Yorùbá aṣọ ilénù tó pọ̀ ni tí ò bá sí pé aṣọ ilénù tó pọ̀ àwọn nǹkan kéékèèké kan wà tó yẹ pé láyé ìgbà yẹn àwọn bàbá wa máa fi ń dán nǹkan wò ni o Ọlọ́run wọn lè mú orógbó tó pọ̀ kódà kọ́kàn sa wọn á kàn mú ayù kọ́kàn sa tó bá sá kínní ìtàn kódà kọ́ máa fi fọ́kọ̀ mú gbà yẹn bọ́ ìsìn gbogbo ẹ̀ láti rí lóògùn ni nǹkan mi wà tó yẹ pé natural ó ti pa tó ń ṣẹlòmíì ewé ń tẹ́jẹ̀ rúru ń ṣe tó bá ewé kan wà ń pè ní ficus respirata ìyẹn ni sandpaper leaf ìlú mi wà nílùú òyìnbó wọ́n máa ń fi fọ pọ́ọ̀tù ni kódà tó bá gbé odó yìí wọ́n á fi fọ odó yìí ni kí là ń pè ewé ìpín tó bá sọ fẹ́ lòmíì pé ewé yìí kan lọ mú kó kàn gbó kó foyin díẹ̀ sí kó mú àìsàn high blood pressure tó ń ṣe kódà kí nìyẹn tá à ń sọ yìí tẹ́ni tó jẹ́ pé high blood pressure ló tẹ́lẹ̀ ń ṣe tó bá ètè lọ gbé ewé tó fi oyin sí òòyì tó ń gbé ikọ̀p wá kò ní gbé wá fún ara làáfíà lórí ewé ìpín àtòyìn kábíyèsí lódùmarè. torí pé a ti fẹ́ sọ̀rọ̀ àdòyìnbó kí ló ewé ìpín kódà ẹlòmíì àfọwọ́kàn bá náà àmì lọ́wọ́ láti sọ̀rọ̀ àdòyìnbó ni nǹkan wà lọ́wọ́ àwọn baba ńlá wa bàbá tó dẹ̀ jẹ́ tó dẹ̀ tún rí bẹ́ẹ̀ ó wà bàbá yìí ó wà ibi tá a sọ̀rọ̀ dé tí àmọ́rọ̀ téèyàn bá ti rí pé ó yí ojú yẹn ti ń kọ́ òun tó ti ń pọ̀ jù kó fura sí rẹ̀ ó lè já àìsàn kíndìnrín ẹlòmíì dẹ̀ wà tó ẹgbẹ́ máa rí pé àádẹ́rẹ̀ sí èsúkè ò ṣe ohun tó mú yàn fúnjọ́ méjì
àkílódé tẹ́sùkè bá mú ẹ láàrin 10 minutes tó bá ti mu omi pure water ó ti lọ kí ló wá tẹ́sùkè tí ẹ fi ń lọ 3 hours ibẹ̀ ló yẹ kó ti fura sí rẹ pé àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara ẹ̀. bàbá àwọn onírúurú nǹkan wà tó yẹ pé Ọlọ́run fi dá wa lọ́lá tó yẹ pé àwa gan fúnra wa àmọ́. ṣé pé tẹ́sùkè bá ti ń pọ̀ jù nísìnyí ó léwu. bẹ́ẹ̀ ni kí o sì lọ́mọ dènà. tẹ́sùkè bá ti ń pọ̀ jù kó tètè lọ dènà kó wá àìsàn kan tó bá wà ní ara ẹ̀ àgọ́ ara ẹ̀ yálà ìtọ̀ ṣúgà ni tó dáwọn nǹkan tó ń fà á jù rè yálà tí typhoid ẹ bá ti pọ̀ jù jẹ́ pé typhoid fever ẹ level tó fi wà ó ti high jù ojú ẹ ti bẹ̀rẹ̀ sí ń pọ̀ bẹ́ẹ̀ ni pọ́njúpọ́tọ̀ òun tún ní tó tún ń ṣe pẹ̀lú hepatitis àìsàn ẹ̀dọ̀ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ìyẹn ijọ́ mi àtú tọ́rọ̀ bá kàn rò àtú mú un wá sọ tọ́lá lómi kan máa ní problem àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ á ní òun ò kí ń jẹràn òun ò kí ń jẹ ìdọ̀tí òun ò kí ń ṣe kíní kan tí àìsàn pọ́njúpọ́tọ̀ bá débi tó yẹ kó dé ìyẹn tó ń pè ní typhoid even bacterial infection tó bá ṣẹlẹ̀ míì gan ó lè fa àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ìyẹn ní tibẹ̀ láyé ọ̀tọ̀ láì tiẹ̀ ti mú nǹkan mi sọ. so irú àwọn táwa ń sọ yìí kódà kí ní ọ̀gẹ̀dẹ̀ yẹn tó ní tọ̀hún bá ń bẹ tó bẹ báyìí á wá rí á dàbí ìrèké báyìí tó bá ṣe ṣe tán lè bá máa lọ á dáyọ báyìí á dàbí ìrèké láàrin tán bá ń bá a lọ báyìí kódà wọ́n sa kó gbẹkún lọ àbí wọ́n fún un bó ṣe yọ ní tútù bẹ́ẹ̀ kódà tó bá ti ṣa wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kó wá blender tó fi blender machine ṣé rí Tani Olohun àǹfààní táwọn olólùfẹ́ yín máa ń jẹ kó jí Christian ó ti mùsùlùmí gbogbo lẹ́yìn ètò kò sí ìtí òun pè ẹ béèrè ojú ètò láwà yìí èyí tó máa ní dókítà gbowó iṣẹ́ kan lọ irọ́ o kò wá sí ìyí tó pè níwájú Ọlọ́run àti tí bó ṣe wá a máa júwèé fún ọpẹ́ lọ lò mo sọ lójú ètò dókítà Odúwọlé ló ń sọ̀rọ̀ tí mo dẹ̀ fọwọ́ ẹ̀ sọ̀yà so ẹ jẹ́ ká jàǹfààní táwọn bàbá wa fún wa àwọn èèyàn jàǹfààní lórí ètò yìí mostly lábala ibi tèmi mọ̀ ní tìwòsàn mi ì lè sọ ohun tí ì mọ̀ so tán bá ti gé wẹ́rẹ́wẹ́rẹ́ kán wá blender kán lọ kó lè dùn onítọ̀hún lè fi milk kó fi máa mú kódà tónítọ̀hún bá tún wá rí ìyèrè. etí mo sọ rẹ o sẹ́yìn pé tí wọ́n bá gé wẹ́lẹ́wẹ́lẹ́ ṣé wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ tútù ni àbí wọ́n sàtì ògbẹ́ sẹ́yìn pé ibi àárín tútù náà ló wà lómi. ní sáà bó ṣe wá ní tútù náà kán wá gé bígbà tí yàn bá ṣá ìrèké ní wẹ́rẹ́wẹ́rẹ́ kódà tó bá yẹ pa lè táàgì fídíò ẹ̀ mọ́ fídíò yìí màá ṣe fídíò kan fún yín wọ́n wá dà sínú blender wọ́n á lọ á kúnná wọ́n máa ń lọ ohun tó rọ̀ ni. bẹ́ẹ̀ ni yóò ṣe lọ. ó máa rọ̀ ni ó ṣe é lọ ó lè táàgì fídíò kan ẹ táàgì ẹ fi torí ẹ má jẹun tán ẹ kó ní tọ̀hún kó kàn máa mú kò sẹ́ tàn kan bẹ́ẹ̀. mo fẹ́ ní kó fi yẹn ká sí. kódà bàbá detoxifier ni kódà ó tún cleans kidney. òun tún ṣiṣẹ́ fún detoxifier máa detox gbogbo àwọn ìdọ̀tí tó wà nù kidney. detoxifier ni pé èèyàn fọ kíndìnrín wọn. ó ń fọ mọ́ ni torí tó bá ti dọ̀tí jù làwọn olóyìnbó ń pè yẹn ìdọ̀tí jù náà ló ń wọlé ló ń di kidney disease. ẹlòmíín kan mọ̀ pé à ń jẹran à ń jẹja à ń jẹ ogbó ẹ̀. ṣé pé ẹja kò mọ ìbòdò mo gbọ́dọ̀ mọ ẹ ṣé pé bẹ́ẹ̀ ṣe wà nísìn ìyẹn lọ mú kéèyàn ò gé kéèyàn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí o kàn máa mú láti fi dènà àìsàn. kódà ẹni tí ó mú yẹn irúfẹ́ onítọ̀hún ohun tó yẹ kó máa pè ojú pé ó ń ṣe iṣẹ́ fún rẹ̀ fọ́jọ́ ọ̀la ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kódà tẹ bá jí lágo 6 ó máa ní agbára iṣẹ́ tí kíndìnrín ń ṣe òun ṣiṣẹ́ kékeré onítọ̀hún sì ti mú ara lẹ̀ fún kíndìnrín ẹ̀ láti ṣiṣẹ́ torí kò ní máa rẹ̀ á máa légungun sí á dẹ̀ máa lágbára á dẹ̀ máa jẹ́ dáadáa inú ọ̀gẹ̀dẹ̀ wọn èyí ò fi blender tá a máa fi lọ ta lọ kankan èyí ò fi lọ yóò kúnná. á kúnná. lèyìn bá. ó ti tán kódà kó fi milk sí irú ẹni bẹ́ẹ̀ kódà tó bá tún wá fi ìyèrè cloves ìyèrè pípẹ́ guinness là ń pè ìyèrè tó bá fi ìyèrè sí bàbá kó lọ́mọ kó fi sí ìyèrè tún ní àwọn iṣẹ́ kan tó jẹ́ bí antioxidant antibacterial tó máa ṣe látún fọ kíndìnrín náà mọ́ ìyèrè kódà kó tún lọ ìyèrè mọ́ iṣẹ́ ni so irú ẹni bẹ́ẹ̀ tí irú tó fi ń di nǹkan kálòlò lóòótọ́ Ọlọ́run ló mú àsìkò fún oníkálukú àmọ́ tó bá ti wá di àsìkò tó yẹ pé onítọ̀hún wa ò gbà kò yé e mọ́. bàbá mi kí ẹ sọ̀rọ̀ àsìkò ní tí ń pọ̀pọ̀lọpọ̀ láyé òde òní àìsàn tí ò tó nǹkan ni àìsàn tí ń pa wá lù yìí kọ́ ní pa wọ́n lu èbò àìsàn tí ń pa wá lù yìí ti
bí wọ́n rẹ́ ẹ̀mọ̀ pé mo sọ pé àwọn kan wọ́n expensive àwọn kan cheap àti tó kà wá lù ìdí cheap jù. ṣe rí. ok irú òṣèré tíátà kan fúnra rẹ̀ ó lọ ilé ìwòsàn kí bí wọ́n gbé lọ wọ́n ò gbé dìgbàdìgbà àìsàn ti débi ìkọ́lá gbé dìgbàdìgbà wọ́n ò gbé dìgbàdìgbà ó lọ ilé ìwòsàn fúnra rẹ̀ wọ́n sì gbókùn ẹ̀ bóde. kìí sọjọ́ ẹ mọ̀sán pọ́nrọ́ ọjọ́ kankan ọjọ́ kan kò tí ì dé. bọ́jú bá dé àwọn agbọ́mọ̀ pé ẹni yìí àti dùn lọ́tún àti dùn lóṣù ọjọ́ dé ni. ṣùgbọ́n tí ń pa wá àwọn òṣàkíyèsí ẹ̀ ní wọ́n á ṣe gbé yín wá sórí ètò pé lọ sí fún ní pé ìwà àbáyé ńlé á sọ àwọn nǹkan kan táwọn yóò kẹ́kọ̀ọ́ lára rẹ̀ torí pé nǹkan tí yóò tó pààyàn ní pa wá ńlẹ̀ yìí. màá fún yín ní iṣẹ́ kan bàbá ìgbà yín àgbà ọ ṣe rí ẹni tó bá ní owó òtẹ́rù. èyí tí mo bá ti rí tẹnu lọ́mú dání bàbá mi. ṣe rí àwọn baba ńlá wa ọlọ́run fún wọn ní nǹkan ẹ jẹ́ ká fi eléyìí ká sọ bàbá ká wá fi ṣàdàgbẹ́ báà lè bá sọ yóò bá dàgbé. ká ṣàdégbé tó rọ̀. kódà ẹni tọ́lọ́run bá fún láǹfààní tó rí eléyìí mú kó mọ̀ pé orí nǹkan mú lórí ètò ta lọ́lọ́run lé ní. bàbá ewé kan wà wọ́n máa pè ní venonia tóyìnbó bá fẹ́ tàn wá wọ́n máa ń kọ gbogbo ẹ̀ lórí èdè. bàbá product kan rè èmi ni mo ṣe tí mo bá wù mí tí n bá fẹ́ kó mọ ohun tó wà nù kínní tí mo fi ṣe aleko ni ká ṣe àlátàrí òdodo asún òyìnbó ló wà ń bẹ zingiba officinal ataalẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ atatari ẹ sáfẹ́ kò búkọ ẹ fẹ́ zantovelod orin ata táwọn haúsá máa ń jẹ tó kó fi ó wà bẹ́ẹ̀ oyin ni mo fi parí ẹ̀ ẹ wá ohun tí mo gbé síwájú ẹ̀ ó wà di aleko ẹ wo tó wà bẹ́ẹ̀ o asún òyìnbó orin ata oyin mo wá fi atalẹ̀ mo fi parí ẹ̀ èmi àti mọ̀ gbogbo tó wà bí antioxidant àti anti-inflammatory then ó tún wá ṣe aphrodisiac aleko ni gbogbo ẹ̀ kódà atalẹ̀ lásán tí èèyàn bá ń jẹ aleko ni orin ata tó bá ń jẹ kó gbómi ẹ̀mú aleko ni oyin fún rẹ̀ tó bá jí láàárọ̀ tó ò jẹun tó ní wàhálà family tó bá ń la oyin aleko ni ẹ wá ò ṣe product ò tí ì délẹ̀ ohun tó fi ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ní kí n sọ ni bó la ń lọ dáàbò pọ̀ àwọn oògùn táwọn òyìnbó ṣe pọ̀ tí n bá fúnyàn níṣẹ́ yìí tí n bá sọ fún ẹ pé ohun tí ṣe bẹ́ẹ̀ mi mo ní company mi ni mo ní ayurveda tí n bá sọ fúnyàn pé ohun tí mo fi ṣe rèé bó wá ká lọ torí pé ìyàtọ̀ ọ̀hún pé composition tí mo kàn lò bóyá 20% 10% o lè má wàá mọ̀ yẹn o mo lè wo ginger kí n yọ 10% ìyàtọ̀ ẹ̀ lóyìnbó fi ń yàn wá jẹ́ ń gbà pé oògùn wa kò kí ń ní dosage. òdiwọ̀n òṣùwọ̀n ìyẹn lóyìnbó fi jù wá lọ tí ó bá sí yẹn tó wáyé pé ohun tí àgbẹ̀ mo lè sọ composition fún yàn ìwọ náà lè ṣe bọ̀ torí pé mi ìfẹ́ kó ṣàṣìṣe ẹ̀ kọkàn má lọ tó bá mú ginger tó pọ̀ jù tó mélé yẹn tó ní ọ̀sà tó bá fún á trigger ọ̀sà ẹ̀ ẹni tó ní high blood pressure tó bá fún ìyẹn náà tún ẹni tó dẹ̀ tún ní ìdákọ́lẹ̀ àmọ́ á sún òyìnbó á ṣiṣẹ́ fún òun but kò tún gbọ́dọ̀ pọ̀ jù kó má tún fa diarrhea kó máa yàgbẹ́ jù ìyẹn ló sunwọ̀n ṣe dá ẹ̀rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wá sọ kinní kan ewé kan wà wọ́n máa ń pè ní philanthus ẹ̀yìn olóbe àǹfààní rẹ̀ fáwọn olólùfẹ́ yín bàbá kódà téèyàn yẹn bá mọ̀ pé òun ti ní kidney wọ́n ti certify pé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí í ṣèṣúkè yẹn kódà ẹni tó bá tú ní liver ó lè try iṣẹ́ yìí kó sáré ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá lò láàrin oṣù méjì àgbàdùn ọ̀fẹ́ ni fáwọn olólùfẹ́ yín ewé kan wọ́n máa ń pè lẹ́yìn olóbe ìyẹn àwọn tó mọ̀ wọ́n máa ń pè ní stone breaker tó bá mẹ́yìn olóbe ọwọ́ méjì báyìí ti tó ewé kan wọ́n máa ń pè ní ewé pear tó ń jẹ ewé ẹ̀fún rẹ̀ ìwòsàn ní láyé ọ̀tọ̀ tó bá mú ọwọ́ méjì tiẹ̀ náà ó di mẹ́rin àbí bàbá ẹja filẹ̀ àwọn yẹn ti ń gbádùn ẹja filẹ̀ kórìtọ̀ wa mú ewé ewúro kó wá pòpọ̀ pẹ̀lú ogun tá à ń sọ yìí kó máa gbìyànjú kó gbo ewé mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí kó wá wá oyin ègàn original kó tu sínú ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kódà tó nítàn bá detect ẹ̀ léní ìfún hepatitis iṣẹ́ àìsàn ló máa pa. èwo ni hepatitis ẹ̀dá kan sáré fún. hepatitis jẹyọ látara àìsàn tá à ń pè ní liver disease ìyẹn ó ní í ṣe pẹ̀lú àwọn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni inú ẹ̀dọ̀ làwọn ń gbé so ìjọ mi ìtayé bá tún kódà ìyẹn a sì máa yànnàná ẹ̀ torí lóde òní ó pẹ̀lú tó ń ṣe púpọ̀ nú àwọn èèyàn ẹlòmíì wà odò lásán ló ti lọ wẹ̀ ẹnìkan dẹ̀ ti wá sódò ẹnìyẹn ti wẹ̀ tó ní irú àìsàn yẹn òun á tún wá bomi lódò yẹn á tún wá mu
ó lè kó láti bẹ̀. So nǹkan pọ̀ bàbá. Bàbá mi dókítà àṣe àdúpẹ́ nípa ti àrùn kíndìnrín tá a fi bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n wò yín àmọ̀ràn fún wọn láti dènà àrùn kíndìnrín pé tẹ́ bá nǹkan báyìí lẹ́sẹ̀ o tí ẹ fi dènà àrùn kíndìnrín tí òfin ní ṣe yín àmọ̀ràn lè fún wọn. Nǹkan pọ̀ lóríṣiríṣi kéèyàn tẹ́lẹ̀ fi gbìyànjú protect ẹ̀. kó mọ ohun tó ń jẹ. Ọ̀pọ̀ ẹ̀dá ló wà tó yẹ pé content ohun tó ń jẹ lórí fat yálà lórí ọ̀rá ẹlòmíì wà bàbá ǹjẹ́ mọ̀ pé bá yín sọ̀rọ̀ báyìí ẹlòmíì ò mọ tó ń pè ní cholesterol. Cholesterol yìí òun dẹ̀ ní nǹkan àwọn ọ̀rá tí ò da tó wà nínú àgọ́ ara. Ẹlòmíì máa lóun ní high blood pressure ẹ̀jẹ̀ ríru ọjọ́ tó ti pẹ́ kò lọ kí bọ́ọ̀ ló ṣe fẹ́ lọ. Tó bá ní ohun tó ń pè ní bad cholesterol kò sí bó ṣe fẹ́ treat high blood pressure kò ní lọ. High blood pressure bá dẹ̀ ti regún sí ẹ lára tí ò lọ ó wà eventual láti ní kidney disease. So ọ̀pọ̀ ló máa ń ṣe ẹ̀dá míì tó yẹ pé kò mọ̀ kẹ́dà gbìyànjú tó bá jẹ́ ìjẹkújẹ ló ń jẹ níta yálà nǹkan eruku ẹlòmíì wà tó yẹ pé ohun tí ò bá lára mu ohun tó bá ti ń sun níta bíi súyà bíi nǹkan tó ń jẹ kò bẹ́lẹ̀dá ẹ̀ nǹkan èéfín jìnnà síbẹ̀. bí àgbàdo sísun ó jìnnà sí tó bá jẹ́ kò jìnnà sí sísun tó bá sun tó bá ti bẹ́lẹ̀dá tiẹ̀ mu kò bá kíndìnrín ẹ̀ mu. Bàbá ẹlòmíì wà tó yẹ pé kódà tó bá jẹun tó ní ṣúgà jù kódà láàrin wákàtí kan á bẹ̀rẹ̀ sí yàgbẹ́ á lọ máa tọ̀ lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀mẹ́jọ tó bá persist tí kíní yẹn bá continue diabetes wà nù tó ń fa kidney disease. Ìtọ̀ ṣúgà high sugar level wà nù tó ń fa kidney disease. So kí wàá ní láàlè bára ihun tá à ń jẹ sínú gan ká kọ́kọ́ mọ̀ fúnra wa. Then ẹlòmíì wà tó yẹ pé bí abuse tó yẹ pé kò sí ohun tí ò lè abuse ohun tí kódà kan máa mú gbó kọ́ bẹ́ẹ̀ láòdù gbogbo nǹkan ìyẹn náà ń pè ní bad lifestyle. Kò sí ohun tí ò bá gbèsè ayé ẹ̀ mú tóun náà fẹ́ ṣe. ó jẹlé yóò pọ̀ jù ó jẹlé yóò pọ̀ jù. Kódà táwọn èèyàn bá ń mu sìgá òun náà fẹ́ wá tọ̀ wò. Táwọn èèyàn bá ń mu gbó òun náà fẹ́ wá tọ̀ wò. Ẹ̀ẹ́dẹ̀ ní system kan náà. Lóòótọ́ tẹlòmíì àwọn viral disease kan wà tó yẹ pé òun ló fa tẹlòmíì o bí HIV bí disease bọ̀ kò wọ́pọ̀ nínú àwọn tó jẹ́ yẹn ló fa tiwọn àfọwọ́fà ló pọ̀. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan táyé ń ṣe mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni kidney infection wà. àwọn kan sì wà pé ìwọ mọ̀ kára rẹ ò bá mu lórí sáfẹ́ ṣe pé tí wọ́n lè ṣe tí ó ṣe tí ò fi. So ló fà so ohun tó dá ojú pé láti ìní ayé táwọn bàbá wa lò nígbà yẹn kọ́ làwa ń lò sí i ayé abúlé làwọn bàbá yẹn lò tó bá fẹ́ mu ẹmu tó kọ látọ̀pẹ tó ń mix àwọn bàbá yẹn fẹ́ mu bọ́ ayé èsì bí nǹkan ti fi ṣàkárí nǹkan ti fi kinní sí ibẹ̀ lẹ́lòmíì ti lọ kó tọ̀ ṣúgà nínú ibi tá a ti mú nǹkan àdàpọ̀ ẹlòmíì ọmọ ọgẹ́ ọ̀kan ń bọ̀ òkè jẹ́ kí n sáré da mix up kí n da ṣúgà mọ́ rúrú ìrọ̀ ibẹ̀ lẹ́lòmíì ti kábàámọ̀ gbogbo ohun tó wá máa lọ sínú ẹ̀ jẹ́ kó jẹ́ ohun tó bá ẹlẹ́dàá ẹ̀ tó dẹ̀ bá nú ẹ̀ ìmọ̀ràn tèmi nìyẹn then tó bá ti ń ṣiṣẹ́ tó bá ti rí párẹ̀ ò gbé iṣẹ́ wàhálà because ara máa ń bá a sọ̀rọ̀ tó bá dàárọ̀ ẹlòmíì tó rí párẹ̀ weak kọ́kọ́ sinmi kò sí ohun tó burú kẹ̀dá máa meditate fún ìṣẹ́jú 5 tó bá jí láàárọ̀ tó bá ti mú mi 1.5 litre jókòó kó lo 5 minutes ìṣẹ́jú 5 jókòó báyìí kó máa bẹ́lẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ kó máa meditate kò sí ohun àlàáfíà tó tọ́lọ̀ bá wá fẹ́ kẹ́ ẹ̀ kó tún rí eré 5 minutes kó tún rí sá ìyẹn náà ń pè ní exercise kó ṣe lé lórí kó tó wá máa lọ bí iṣẹ́ kódà kò sẹ́ni tó ní balance diet tó tó ẹ̀ tírú ẹ̀ bá tún wá ń rí èso tó dáa tó rí jẹ tó dẹ̀ ń róúnjẹ gidi jẹ ẹ wà á rí pé ikú ọlọ́run kọ́ ló ń pa wá o. ẹ ṣe olùkẹ́ dókítà ẹ ṣe olùkẹ́ ẹ̀yin àwọn aláàmọ̀ wọ̀ ẹ̀yin láàmọ̀ bá látún nìkan míì tàbí pẹ̀kẹ́lú àmọ̀ ẹ̀jú sí ẹ ṣe àdúgbò àwọn wa.